Ọlọ́run àánú mi o Elédùmarè ọmọ yóò bímọ láyọ̀ ẹlẹ́dàá wọ́n ti torí ìlú wọ́n ti bẹ̀rẹ̀ ìlú Ọlọ́run o orí mi o Ọlọ́run yé Ọlọ́run ẹ wá. Àǹtí lọ́dún, àǹtí wọ́n kọ́ sí. Àǹtí, yóò fàyè wá dára ire. Bàwá bá jọ gbogbo. Ìwọ náà yóò mọ̀ sánú mi. Mo lójú ẹ wà. Ó ti bímọ. Ọlọ́run ọba tó bẹ̀rù. Ó ṣé o. Mo dúpẹ́. Ẹ̀yin dókítà. Olúwo ọ̀sẹ̀. Madam. Ẹ ṣeun dókítà. Ẹ ṣeun. Ṣé rí gbogbo tó bá ti dé bá ìdáláyé? Gbogbo tó bá ti dé bá ìdáláyé, ìyẹn ní láti kàn. Torí bẹ́ẹ̀ ṣe ń wò wáyé, àwa dókítà tẹ̀ ń wò yìí, a máa ń tọ́jú ni. Ṣùgbọ́n Ọlọ́run nìkan lọba tó máa ń wòsàn. So gbogbo nǹkan tí ó bá dẹ̀ ti ṣẹlẹ̀ síyàn kéèyàn ò gbà ká mọ́ fọ́lọ́. Téèyàn ò bá ti gbà ká mọ́ fọ́lọ́ ìgbàkúgbà ló kù téèyàn ò gbà. Ẹ̀yin ọmọ tèmi ò ṣàìsàn. Ìbọn ọmọ mi wá bímọ ni Ọlọ́run sì ti máa ń ṣe láyọ̀. Ọlọ́run sì ti ṣe àdúpẹ́. Anyway ṣá, so gbogbo bí mo ṣe ń parabolating mi gbogbo parabulation mi nǹkan tí mo bá lọ ni wípé ó ní òwe kan tẹ́yìn ìyàwó máa pa wá ní àgbè àmì omi ò dànù but àgbè fọ́. Ọlọ́run ṣeun mọ̀ bí a ṣe máa ń fòwe ní dókítà ṣé ẹ rí tọ́rọ̀ bá rí bó ṣe rí tọmọ ṣe bó ṣe ṣe ọmọ tó bí tó ṣe bó ṣe ṣe ẹnì omi lọ́dànù o àgbè ọ̀fọ́ o báàní yóò sì bí mi ẹ bọ́ mọ̀ mi yóò bí mi. Kí ló dé tẹ̀lé sáré ara ìlú wípé omi ló dànù àgbè? No, I was trying to tell you wípé omi yẹn gangan kò dànù but àgbè gangan ló fọ́. Ẹ wò ń tẹ̀ ń sọ kò yé mi. Ok, ṣe ìyá tó bí ọmọ ó ti park. Ìgbé èbò. Ọmọ yẹn wà live. Ó wà live. Ìyá tó bí ọmọ. Ọmọ tèmi. Ọmọ yẹn ó ti jọ́lọ́ nípè. But ọmọ yẹn wà live. Kí lè wí? Ọmọ yẹn wà láyé o. Dókítà! Kí lè gbọ́? Ọmọ yẹn wà live. Ọmọ wẹ́rọ skúlù dókítà náà jọ̀wọ́ ní ẹ bá kú lábẹ́rẹ́. Ẹ mọ̀ bá kú lábẹ́rẹ́. Dókítà. Sórí ọmọ ẹ bá mi kí fún màdá. Ẹ wá ṣe all the necessity. Mo ti wá rè bọ́ ọmọ. Kẹ̀jẹ̀ ní ìṣọ̀kan ní kẹ́mí kì í dúró. Ṣé ti gbọ́ báyìí? No! Sing about
mi láre. Ire ayé ta ire mare maja kari kari gami. Orile ayé ire o, orile ayé ire o, orile ayé ire o, mare maja kari kari gami. Hey, ìrọ̀rùn ládàlé ayé, adélé ayé tán odogun. Àtẹ̀wọ́ ni mo bala, mẹ́ma mẹ́ni okọ̀. Ìmáàmù kò dọ́gbọ́n ayé mu, pásítọ̀ kò dọ́gbọ́n ayé mu. Babaláwo tẹ́gbọ́n bí ifá tó mọ bí ọ̀pẹ̀lẹ̀ kò dọ́gbọ́n ayé mu. Ilé ayé ilé o, ilé ayé ilé o, ayé ayé ilé o, Èdùmàrè má jẹ́ kẹ́nikẹ́ni gọ̀ mí. Àtẹ̀wọ́ mo bọ́lá, mo kọ́, ilé ayé ilé o, ayé lé, ilé ayé ilé o, bàbá o, má jẹ́ kẹ́nikẹ́ni gọ̀ mí. Bàbá má dáhùn ayé ìyá o, ayé tí ó wáyé ìyàwó rẹ̀. Bàbá má jẹ́ káyé pa o, má dá mi dá o. Bàbá yé má jẹ́ kí n wáyé ìyá o. Ayé yìí mo wáyé ìyàwó rẹ̀. Bàbá má jẹ́ káyé pa o, kádàrá mi dá o. Alani máa rọra wọ́n jẹ́ ọ̀bọ lẹ́sẹ̀ wọ́n kárí ọkọ mi lẹ́ ọkùn o kó o tún wá tó wẹ́rẹ́ ń kò tó mọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ mọ́ ń yá. wọ́n rọrọ kọ mi lẹ́ ó kúkú soríire. Yẹ káàsì, mo dé. Owó ìyá gàrí ọkọ mi wá gbà. ẹ rọra yóò ń gàrí amọ̀kú àtẹ̀kọ́ ọdún ẹ rọra akú ọdún Ẹ akú má ọdún. wẹ́ ẹ dájú ẹ mọ̀ gbèsè owó gàrí. ń fún ọ ní sùúrù fún mi dákun. Ìyìn tí ní sùúrù tó. Látijọ́ ìyá yìí tí ní sùúrù tó. Ẹ sáfẹ́ kó bá mi ẹjọ́ sẹ́mi mo rán iṣẹ́ ni. Ṣé mo kó bá yín ni? Kí ló dé? Ṣé mo kó bá yín ni? Lónìí ní gbowó gàrí mi. Lónìí ni. Ẹ má fi tí ń kó bá mi, ẹ má kó bá mi. Lónìí ní gbowó gàrí mi. dákun Lónìí ní gbowó mi o. Lónìí ń ni. fún ọ jẹ́ Ẹ̀yin ó gbèsè, ẹ̀yin àgbà yóò gbèsè. Níjọ́ lẹ́ fún mi lówó mi. sórí tí mo bá ti táwọn olóúnjẹ bá ti ra igi ìrìn àkànnì sí Tẹ́ ẹ bá tó bẹ̀, kẹ́ ẹ má fún lówó, ẹ má fún mi lówó mi. Ẹ̀yin yóò gbèsè. Mẹ́yìn àní mo ní pé ṣé gbogbo ajé láti máa ta lọ. Bóyá àná ní ìyá alátawa gbòó lọ́wọ́ yìí. Ó tọ́ ẹgẹ́ kó fi kí n lọ sí sanwó sùkúù mi. Ilé fi sanwó ìyá aláta lánàá ìyá ìyẹn gàdí náà ló tó ti dé lónìí. Nígbà tí mo gbá lọ ní mọ́ mi. Àkànní ìgbà yìí wà ní tí nǹkan bá sì le koko báyìí yóò dẹ̀rọ̀ ọkọ mi àgbèrí ọ̀gá ọmọ yòórò ọmọ aṣèwọ tó owó dílé koko pèsè èdè ni wọ́n yà lábọ̀ bọ́ọ̀ bá ètè dé máa mábò náà máa mèsè náà jẹ yóò kú dáa fún ọ. Mọ̀mí ẹ wò kò tiẹ̀ sí padà lé èkó ni. Èkó lébo. Ní padà lé èkó ni. Ó lè rè kó ó lè rè kó torí wọn ọmọ ẹnìkan kan rí lẹ́kọ̀ọ́ wọn ọmọ yẹn rí lẹ́kọ̀ọ́ èmi kàn mọ̀ pé ìgbà yìí ọwà ni yóò sì lọ ọkárí ọkọ mi ìran léèwé. Akété oh yeah oh gbomijé oh bọkàn ẹni jẹ́ mo ní pé ìṣòro tí ó borí ẹ̀mí wá borí wá kété mo gbà pé mo jẹ̀bi o mo gbà pé mo sì jẹ̀bi nínú ìrìn àjò mi. Má bínú. Ó yẹ rọra afẹ́fẹ́ dọ̀tí inú ní ìmá bínú. Aláwọ̀kọ́ ni mo kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tó lò pé ọ̀dẹ̀ dání lọ. Ó
ó ní àwọn pọ́blẹ́mù kan tí mo fèsì lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mi ò mẹ́ni tí mo fẹ́ sọ̀rọ̀ gbèsè ayé mi fún un. Mo kàn wá rò pé ní close friend mi so mo bá share pẹ̀lú ẹ̀ possible ká ní kí n rí àwọn kankan. Business tí mo ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta business mi ò lọ déédéé náà. Gbogbo ẹ̀ ló dẹ̀ mọ̀ mí láti lè rí Akinlade kò sí nǹkan tí mo lè fowó dára rẹ̀. So ní mo wá di pé mi ò lè bòyàn ní ọkọ̀ 5,000 naira. Tí mo bá fi owó ṣòwò mi ò rí èrè ní pé màá lè ojú owó ẹ̀ lọ. Àwọn ẹ̀dẹ̀ tí mo lọ sí different people àwọn èèyàn bí ẹni ká lọ sàdúrà mi báyìí. Wọ́n gbogbo nǹkan yẹn sentinel lójú kan lọ. Kàn wá wò pé gbogbo ṣàlàyé fún ẹ̀ lọ́dún ẹgbẹ́ gbogbo iṣẹ́ ẹ̀wọ̀n lọ déédéé ó ní àwọn kankan ẹgbẹ́ àkọlé ó kàn ṣàlàyé kó gbà mí náà. Problem ẹ ló fẹ́ fi da ọkọ̀ tí tó kárí wọnú tí ojú ẹ̀ kọ́ ẹ lọ́wọ́ báyìí. Ṣorí tó fi mú àwọn olóyìnbó sọ pé a problem shared is half solved. Wọ́n mọ̀ pé owó tó bá ń gbìyàn ní o gbọ́dọ̀ tí wọnú aṣọ. So it's a good thing bó tiẹ̀ ó ṣe problem ẹ̀ pẹ̀lú. Bí tèmi náà bá ní similar issue, I will have to call you láti share problem. Tèmi náà bá ní similar issue, mi ní ẹni tí mo lè pè torí ìgbà àti close. Ó kọ́ ẹ pé gbogbo church tí owó máa ń tẹnu mọ́ ẹ̀ ní níbi fi mọ́ bí a ṣe máa ṣe ọ̀rẹ́ sí. Torí wọ lábá lè fi sọ̀rọ̀ kékeré kan sí máa ní ọ̀rọ̀ jọ. Èmi ní bàbá kan tó bá máa yìí mo lè introduce bàbá tí èmi ń lò mo lè introduce ẹ̀. Ó dábì business bó yẹ fún un. Mo rí náà mo rà business tó ṣe. So before business mo ń lọ owó lọ dédé náà everybody ló mọ̀. Ṣé o rí business mi ni? Ìgbà mímì kì í dé ọ́fíìsì rárá. Tó dẹ̀ mọ́ àwọn tí mo fi síbẹ̀ mo mọ̀ pé spiritually pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run pẹ̀lú gbogbo ẹ̀mọ́ra wọn God is doing well for me now. Ìwọ ni tí o bá lè accept tó lè conclude lókè already kì í mú ẹ lọ sọ́dọ̀ bàbá. I'll take you there. What are friends for? Ó ti yá náà àbẹ̀bí ní kán ṣe náà tó bá ní ká máa bọ́ sí sísè àwọn olùkọ́ máa gbà bẹ̀rẹ̀ lọ. Yes. Fẹ́ mọ bó ṣe ká ẹ̀ lára sí i tó bá ti lọ́la àdúrà ìgbà. Ọ̀la sọ́la yóò pẹ̀lú sàn. Àbúrò àti ẹ̀kọ́ lọ́la. Okay. Ìrírí ayé mi. Adéníyì, bàbá, iṣẹ́ ti parí lórí ọ̀rọ̀ rẹ̀ tó lọ. Bẹ́ẹ̀ mo sọ fún ọ, iṣẹ́ rẹ̀ ti parí. Mo jẹ́rìí bàbá. Nígbà wo sígbà wo náà? Ọkùnrin yóò dá nǹkan kan mọ̀. Mo jẹ́rìí bàbá. Sórí yóò ní owó láyé, ẹ̀rù ó sì bà. Gbọ́. Ìwọ náà ti ṣe tán báyìí tó máa bá àwọn ọlọ́lá lẹ́yìn tó máa jẹun papọ̀. Lẹ́yìn náà. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. Sọ wá rí gbogbo iṣẹ́ rẹ tó lọ́dà kù. Iṣẹ́ rí ó tò níbi pé àwọn èèbó, àwọn ìjọba, àwọn èèyàn ńláńlá ni ó wà máa gbéṣẹ́ fún ọ. Lẹ́yìn nìkan náà. Wo ọ̀rẹ́ rí ó ṣiṣẹ́ yóò sùn. Ṣé yóò sì mọ̀ yọwó? Àṣà ní ọ̀jẹ̀ máa gbọ́ nígbà ó bá wá yá ò ní ṣiṣẹ́ mọ́ owó ọkàn máa wọlé ni. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. Adéníyì. Mo sọ fẹ́ kí mo ti mọ bàbá sí i. Adéníyì, Bàbá. kíní kan ló wá kù tí ó ṣe fún mi. Ó dáa. Kó o tó kú lọ́dọ̀ mi ní ààyè ní ìsìn n ó fún ọ ní kíní kan. Ara kíní ọ̀hún là á parí iṣẹ́ sí. Bá a bá ti wá parí iṣẹ́ sára kíní ọ̀hún, ní tí wọ́n ó ṣe fún mi ni pé obìnrin tó ọba ti fẹ́ bá lò pọ̀ bọ́ ọba ti bá lò pọ̀ tán kíní tí ń bá fún ọ sábẹ́lí tá a ti parí iṣẹ́ sí lára tán bọ́ ọba ti bá lò pọ̀ tán ọ̀rọ̀ àfi kíní ń fa lábẹ́ bọ́ ọba ti fi mọ̀ lábẹ́. Ẹ̀yin bàbá tí n bá wá fi fa obìnrin lábẹ́ tó bá lọ mọ̀ ńkọ́. Máa gbọ́ kíní kan kíní mà ilé ìyá ọmọ kankan kò ní mọ̀ gbẹ́gbẹ́ kò ní mọ̀ kó dà kọ́ yọ jáde ṣe jù rẹ̀ báyìí kábíyèsí Olódùmarè ọ̀dà kankan kọ́ yọ jáde ṣe jù rẹ̀ báyìí kéèrò ń mú òfin ṣe gbogbo tó ọba ọ̀rẹ́ rí ọ̀sọ́ gbogbo. Wọ́n gbìyànjú bàbá. Ọkùnrin yìí tó mú wáyé ọ̀já o. Wọ́n gbìyànjú bàbá. Wọ́n gbìyànjú. Bó ló ṣe ń ṣe bẹ́ẹ̀ tó wọn. Akànní yà mọ́mọ́ jẹ́lé òṣù ọ ìkọ́ má jẹ náà. Bẹ́ẹ̀ mi. Ọkọ mi.
agbèrè ọ̀gá bẹ́ẹ̀ni mọ̀ bọ̀ kí n ṣàdúrà fún ọ ọmọ àṣewọ́ tó mójúlé kókó pèsè dèmí wọ́n yà lábọ̀ bọ́ọ̀bà ètèdè máa mẹ́sẹ̀ náà jẹ dúkù sórí èkó oríṣiríṣi èèyàn ní bẹ́ẹ̀ o má lọ rè kẹgbẹkẹgbẹ o. ẹ̀yin náà mọ̀ pé ọmọ jẹ́jẹ́ ni mí. aṣọ ìwo lọ wá wọ̀ yìí. mo pé kí n fi lè mú swagger. lọ rè mú aṣọ kan tó dàbí sweater. tí bàtà tọ́ yìí fún mi. títọ̀ yìí fún ọ. ẹ jẹ́ sáré lọ. torí wọ́n ní lẹ́kọ̀ọ́ wọ́n ní gbogbo wọn mọ̀ wọṣọ tó dáa ni. aṣọ tó dáa ni o. sórí tí mo bá ti bọ́ sọ̀rọ̀ tán ní ìsìn ó rè má sọ wá ń rí bó ṣe rí lọ́rùn rẹ̀ rọra lẹ́kọ̀ọ́ rọra lẹ́kọ̀ọ́. mọ̀mọ́ ẹ̀yin náà mọ̀ pé ọmọ jẹ́jẹ́ ni mí. o sì mọ̀ gbàgbé mi o kọ́ mọ̀ gbàgbé mi o. ẹ jẹ́ sáré lọ má sọ. lọ mú wá kí wò bí ó ṣe rí lára rẹ̀ lọ mú wá kárẹ̀ mọ̀ mí rè kú tètè ọmọ mi náà wà darí òkú wọ́n ní kéèjì oṣù kan lọ tí wọ́n èkó wá àṣàbínú oṣooṣù ni mọ́mọ́ wálé fún ìyá rẹ̀ tọmọ mi náà bá ti rè kó báyìí yóò mọ̀ bá ń kó wálé yóò wà gbé mọ́tò bọ̀gìnì yóò gbé wálé àwọn èèyàn mọ̀ wò mí. Àkànní èmi ọmọ fẹ́ kílì òṣù o ìfẹ́ kílì òṣù. mo ti bọ̀ mà. má bọ̀. ọ̀rẹ́ èkó rè é. wọ́n gángan ti dèkó. mẹ́mi I will make you proud. kí ni jẹ́ bá. tí mo sọ pé màá mi gawu tẹ́mọ̀ gawu ká. tí mo gapá. Àkànní. àlẹ́ tẹ́mọ̀ ní ìyá Àkànní ní bọ̀. wàhálà ẹ̀ mi ẹ fọkàn àríra láǹbù fún. kí ni jẹ́ láǹbù. láǹbù ọkọ ni tí màá wá rí yẹn rà fún ra mi lò. tí mo mú sọ mọ̀ pé aṣọ tí mo wọ̀ yìí ọmọ pa aṣọ ẹlẹgbẹ́ yìí ọmọ pa àwọn èrè ni wọ́n fún mi torí kí lè mọ ara sọ̀rọ̀. ẹ má tó máa rán mi létí. àwọn ọmọ tẹ́ ń sọ yìí tí n bá dé Èkó èmi náà lọ wá igi tí wọ́n ti máa ń ká owó màá lọ máa ká owó báyìí mọ́ mi ẹ fọkàn balẹ̀. adé òtẹ wa máa lọ́wọ́ tó dé sọmọ pé ó tí yóò fi wọ mọ́tò lọ mọ yá ni táwọn olówó báyìí dé àtàbí ilé ìsàlẹ̀ ń bè. èmi náà dáhùn mọ́ àwọn ìwálé lóṣooṣù òun ni ọmọ rán sí mi tètè mọ́ lọ tètè mọ́ lọ mọ́ mi ẹsẹ̀ jèrè tètè mọ́ lọ àwọn tí mo yáwó tó o fẹ́ẹ́ fi wọ mọ́tò lọ́wọ́ àwọn owó tó ká wa mọ́. Mami. Àgbèrè ọ̀gàn máa ṣe wọ́n tó lé fojú lé koko. Kàdá lóde o, ẹlẹ́dàá mi ó máa sọ o. Ọlọ́run, a wà pẹ̀lú ọmọ mi o. Wọ́n jẹ́ òdò òkú o, wọ́n jẹ́ owó gbókù rẹ̀ wá bá mi lé o. Àkànní má gbàgbé mi o. Àkànní, Àkànní má gbàgbé mi. àbẹ̀wò àrí kò ṣe rí ẹ̀rí títí bẹ́ẹ̀ ni ti sọ fún mi kí n má ìjà ọmọ ọkọ mọ́ ó ní ẹ̀dá mi kí n fẹ́ kí n má gbé báyìí ẹ̀ka sẹ́kọ̀ọ́ ẹ̀gbọ́n ẹ̀jẹ̀ má gbé wọ́n lọ sábò tààrà báyìí lọ́sùn ẹ̀rọ sábò wà àtúmọ̀ mi wá jù lọ ẹ̀ka. ó kọjá àfẹnusọ ọ̀dà kò sànú mi o èpo ni mo ti dé yìí o jẹ́ kí n bá lànà parí ìwọ náà bá ló dáhùn sànú mi o. àwọn gáì kan lè léyìí bí àjẹ súnmọ́ wọn. ẹ̀gbọ́n lọ́dà mi. àfà àgbọn ọwọ́ mi lọ́dà mi ẹ̀gbọ́n. nítorí ṣẹlẹ̀ ni pé mo ẹ̀sẹ̀ dé sí kò ní. èèyàn sì lè gbọ́ wá sí ìdìbò afẹ́tò owó. àtòkò mo ti wá bọ̀ mo kàn wá sí ìkó mi ní sẹ́yìn kan tí mo fẹ́ wá sí but mo dẹ̀ believe mo ti promise mi ló kó pé mo fẹ́ ra Lambo and I can do a lot of things because of my mother. mo á ní pé kí ẹ jọ kẹ́ ẹ ṣàánú mi kí mi náà ṣe rẹ̀ darapọ̀ mọ́ yín bíbá yìí. àbúfẹ́ wá já wa lólè bíbá. I do a lot of things because of my mom na. ẹ̀gbọ́n ṣé kí n bẹ̀rẹ̀ sẹ́nìtì wàhálà máa bẹ̀rẹ̀ sẹ́nìtì. ṣe sùúrù kì í ṣe báyìí náà ṣe sùúrù. kì í ṣe pé o fẹ́ wá já wa lólè bíbá. mi lè jalè wàhálà mi kí Ọlọ́run gan mo ní sanlápà. kò sí wàhálà tó bá rí bẹ́ẹ̀ kò sí wàhálà tó bá ti lágbára tó lè ṣiṣẹ́ tó bá ti dọ̀lá báyìí wà bẹ̀rẹ̀ kò sí wàhálà tó bá dalẹ̀ àjọ máa lọ báyìí. o bọ̀kan tó ṣẹlẹ̀ tó bá ti ṣe díẹ̀ sísìn tí yóò lóúnjẹ bá ti dé àwọn lọ. bàbá wa dá mi láre wá dá mi láre. olúwo ṣé o ẹ kúlé o ẹ káàbọ̀ bébì mi àfàkà fine ma
Yes, ma. What's the problem? Yeah, ma. Àtàárọ̀ lèmi nìkan ti wà nínú ilé. Súlé àti Sẹ́límọ́ wọ́n kàn ṣe rádaràda níta ni. Màá gbọ́ wọlé máa ń ní táìmù fún mi. Sẹ́límọ́ ò lè wá bá ẹnu. Súlé ò lè wá bá ẹnu. Mo ṣàmọ̀ pé mo lọ sí patí ni. Oúnjẹ ni mo ti dé yìí. So, màá wọlé ìsìn máa change aṣọ mi, máa freshen up. Màá wá bá ìṣeré. Ìyẹn tún kọ́. So, kò pe Sẹ́límọ́ fún mi. Kọ́kọ́rọ́ mọ́tò ni. Kó bá mi gbé báàgì mi àti bàtà mi tí mo kó bọ̀. Màá gbọ́ wọlé máa ń ní táìmù fún mi ọmọ ni. Ṣé bó ṣáà ti rí mi báyìí? Anything tó bá fẹ́ bá mi sọ báyìí, mo ti wà available fún ẹ. Mo ń bọ̀. Àgbà bọ́lá ṣé káyé máa pa kátàràdà kí máa sáró pa kí n jí
spending dollar like a Cubana. When money enter, I want my sap out shit. 11 times 4, 44 minus 4, Emma 4. Off dog, Pelu, 24. Akinlade. Bó ni Sájé wá gbogbo ìdẹ̀dẹ̀ ká kó gbogbo ẹ̀ làkàn ní ti lọ kó tán yẹn ibi tí ayọ̀ gẹ́ ti máa ń kólẹ̀ gan gbogbo ẹ̀ ló ti kó. Tí n bá lọ ibi bẹ́ẹ̀ wọ́n sọ pákàn ní ti gbòjà bẹ̀. Ó tiẹ̀ tí wàá fẹ́ gba gbogbo kọ́sọ̀mù àdán bẹ́ẹ̀ gan bá ti wà yìí. Ayọ̀ ti kólẹ̀, mo débẹ̀ lójú wa. A gbọ́dọ̀ wá nǹkan ṣe sí o. Àkànní ẹ̀ ti fẹ́ sú wa o. Kóyá ṣẹ́ ni o, lórí mi kò ṣẹ́. Bàbá ọ̀run lágbára púpọ̀ lórí gbogbo tó dá. Gbogbo ọjà mi sábà òní ìwé. Bàbá lọ́dọ̀ kọ́sọ́mọ̀ ilé bàbá lọ́dọ̀ ilé kí la fẹ́ sọ̀rọ̀ rẹ̀. Wá pè mí bẹ́ẹ̀. Bàbá lọ́dọ̀ kọ́sọ́mọ̀ wọn là kàn ìtura. Bàbá lọ́dọ̀ ilé wọn là kàn ìtura. Kí la fẹ́ sọ̀rọ̀ rẹ̀. Ọmọ ìlú kèsì ni. Ó ti sú èmi o. Èmi ò mọ̀ nǹkan tá a fẹ́ ṣe sí báyìí o, ọ̀gá ẹ̀. Àwọn àfẹsẹ̀ sì bí i tó ti wá látàpadà sí o. Èmi ò sọ fáyọ̀ Ayọ̀ kó lè mọ̀ pé ó ti gba kọ́sọ́mà mọ́ òun lọ́wọ́ bá. Èmi ò sọ fáyọ̀ tá a bá délé kó jáde dáadáa. Èmi ò sọ fáyọ̀ kó jáde dáadáa. Èmi máa padà sọ fáyọ̀ kó jáde dáadáa. Látàárọ̀ mo ti kì í ṣe ìlú ànẹ́rà báyìí rí. Èmi tí bá dé fún ọ̀sán pákẹ́ ní ti gbé. Ó ti sójà. Ó ti ṣó ìrẹ́. Ìpinnu Ọlọ́run kò ṣẹ. Ẹni ìgbìyàn kò í ṣe ọ̀rẹ́ gidi. Ní ìwọ tí mo mú láti inú ọjà tí mo fà ẹ́ múra pé kájọ máa ṣiṣẹ́. Túndé jọba ń bẹ́ẹ̀. Ayọ̀ sọ fún ẹni. Túndé kí ló tún sọ? Mi ìfẹ́ rí ẹ Baby, lọ́dọ̀ what's mi mọ́. going on here? Ó fẹ́ gba ìdí lẹ́nu mi. Irọ́ mo fẹ́ lọ dá lẹ́nu ní. Mo á pàdé mọ́mí yẹn wá ní kí n bá wọn kalẹ̀ ilẹ̀ yẹn nípa pé ìmọ̀ pé kọ́sítọ́mà rẹ̀ ni. Àkànní, ó tún ti bẹ̀rẹ̀ again. Ayọ̀mídé, ó yá please now, ó yá. Mo bá bẹ̀bẹ̀ ni. Ẹ má lè. Ọmọ burúkú lọ́dọ̀ tiẹ̀ lọ́tọ̀. A ní ẹ má lè, ó yá mo bẹ̀bẹ̀. Kò ṣẹ. Mo fẹ́ fowó tó ayé rẹ ṣe ni. Orí ẹ̀ gbà, orí ẹ̀ òkú. Kí ló fẹ́ fa ọgbọ òsì yẹn? Ṣé tẹ bá ti yó báyìí ẹ yó pẹ̀lú ọpọlọ yín, ọpọlọ ẹ yóò rò ní. Kí ló fòṣì pẹ́ sórí ẹ̀ òpé mọ́ ni? Kí ló fẹ́ fa ọgbọ rọ́bìṣì yẹn? Mo fẹ́ fowó tó ọ ṣe ni gbogbo èyí tó ń ṣe. Bí ọ̀fẹ́ dáa fún yàrá ìjà ẹ̀, sórí ẹ̀ dáa rí. Kí ló fẹ́ fa ọgbọ òsì yẹn? Kí ló ṣe é tó ṣòṣì yẹn ra sẹ́wọ̀ báyìí? Ẹ mọ̀ gbà mí kẹ́rin ni wọ́n mọ̀ ẹ bàrà mí kalẹ̀, kí ló fẹ́ sọ pé fẹ́ máa mú mi kù, kí ló fẹ́ fòṣì pẹ́? Ṣé gbọ́dọ̀ tó dáa lẹ́nu yẹn ságbàlagbà nìyẹn? Ẹgbẹ́ ìyẹn ni ẹlẹ́mọ̀ kan ló ń sí pé ìfẹ́ fẹ́. Ẹ wá sáwọn ọmọ Ayọ̀ sọ tí fẹ́ máa fọyọ̀ lọ ti jẹ́ ìyá ọlọ́tí dẹni tí wọ́n lè máa fẹ́ lọ ní. Nítorí pé mo rí bẹ́ẹ̀ yọ̀ ń ṣe ìyá akọni. Kò sí nǹkan tó wà nínú ìyá ọlọ́tí. Ìyá ọlọ́tí ò jẹ́ ẹni tí wọ́n lè máa fún ní. Tíyàwó rẹ bá gbọ́n lé. Kò sí nǹkan kan pẹ̀lú ìyàwó mi àti ìyá ọlọ́tí. Mo lè fẹ́ wọn papọ̀. Kò sí tiẹ̀ bẹ́ẹ̀. Orí ìtàn fojú ẹ̀rí níbi ṣé wọ́n ló fẹ́ mọ bọ́ wọn fún mi ní? Orí ìtàn fojú ẹ̀rí níbi ìtàkẹ́ kò sí nǹkan tó kàn bẹ́ẹ̀. Wọ́n bá mi sọ ìyẹ́. Ó sọ fún ọ. Kò sí tó kàn bẹ́ẹ̀. Ṣé ẹsẹ̀ dádúgbò náà bẹ́ẹ̀ nílé ìpínlẹ̀ ìwọ̀n Ok, ilé mi nìyẹn ń bẹ̀ yẹn. Kò ṣe náà, you are welcome. Kẹ́rin, mo ṣe ẹlẹ́jọ́ rò tó bẹ́ yìí. So, nǹkan tí mo fẹ́ sọ nísìnyí pé. Ìyàwó wa kò rí báwọn. Ìrítẹ́rí wọn ó jọ ẹni tó kò sí mọ́ ẹ̀. Torí ẹ dúró ẹ ṣe nice to meet you. Kí ṣe báyìí ṣe. Ọ̀rọ̀ tọ́ sí lẹ́nu kó sí ẹ lé. Ojú tí mo dì tí mo bá là. Kí ṣe báwọn ló ṣe jẹ́.
tẹ́ẹ̀tì wọgbó lọ kò lè dùn mí ẹ̀yin tí ń wọ gbogbo yẹn so ta ló invite rẹ̀ sí yìí. ìpè ayọ̀ sọ fún ọ mi ò ń jẹ́ kó mi o. àmùdarán ilé ṣe bá ń fún ọ. orí mi máa bí ẹ. ọmọ mi ayọ̀ ọgbọ́ ayọ̀ láàrin mi àti ẹ. kò sí wàhálà sórí kò sóde mọ́ ó yá ilé ìyá ẹ pẹ̀lú. bó wàá lóbi bá lọ. bóòlù. àwọn ẹlọmọ tí àǹtí ti ń lọ àǹtí ẹ padà ibo alẹ́ lọ ibo alẹ́ lọ lọ́nà bí. ẹ fi mí lẹ̀. kékeré sẹ́mi pé inú alẹ́ lọ ẹni. mo mọ bí tí mo lọ ẹ fi mí lẹ̀. ẹ fẹ́ wá pa ayé inú kánà lẹ́nu. àǹtí ẹ mọ̀ lù alẹ́ dúró alẹ́ dúró sí kí ló ṣe lọ́kọ́ tẹ́ wá. ẹ ká lu ẹsẹ̀ já kó láàrin lọ. ṣé wọ́n fẹ́ pokùn so kó dà pẹ̀lú ẹsẹ̀ fáìn tó yìí ìyá bí tíbù jẹ ẹ wá sunkún ẹ wá ń ké ẹ já mi kàrí. káyé wa má ṣe dàrú kọ́nà wa má ṣe dàrú ìṣòro tó ga jẹ. Súlè àmọ́ ọmọọṣẹ́ mọ́nú lé Súlè. Màdàmú mò ń dá yín lóhùn o. ọ̀sẹ̀ ìgbọ̀nsẹ̀ ó ti lọ sí géètì lémi lẹ́kọ̀ọ́ ní èmi mi ò fi àlejò kankan ṣé tí ẹ yàlẹ̀ ṣùgbọ́n kó tó mẹ́ẹ̀mú fìlà má ṣì géètì lémi lẹ́fẹ̀ẹ́ níbọ̀dì. mo ní ìgbésẹ̀ táwọn ìyàwó náà bá wá sí mọ́tì fún wa. alájà ẹ̀sìn ló fẹ́ kó tó gbàlejò. ìfẹ́ àbójì ìwà àìròjinlẹ̀ ìrìn àjò ìfẹ́ ni mo ní o. olóbùkún tí wọn àfọwọ́sọ̀wọ́ ló wà níbẹ̀ ọ̀pá àpáta tó lọ́wọ́ lówó nílé yìí ni kálẹ̀ bèrè ń bẹ́ wọn mọ́lẹ́wà ṣe sùúrù kí ló ní sí ọ. mọ́lẹ́wà kò sí ẹ tí ń jẹ́ mọ́lẹ́wà. ó wà lè mọ́lẹ́wà. ṣe sùúrù ṣe sùúrù kí ló ṣẹlẹ̀ tó ń kánjú báyìí kò fẹ́ bù ú. Téèyàn fẹ́ jẹ tọ̀sán ọ̀dà àwọn náà sì ti fẹ́ dé ní èsì kọ́mọ èyí tí ẹ̀ bá ń gbóúnjẹ wá àwọn náà fẹ́ dé tí wọ́n máa dàyàn láàmú báyìí. ó ti bá ẹ̀ ti bá ń gbóúnjẹ wá. kí ni sọ. ọ̀rọ̀ oúnjẹ náà. aláwọ̀ ìdájọ́ pé màdàmú ni ọmọ sì géètì fẹ́ nìkan. kí n sí géètì ṣé wọ́n tún jẹ́ bí mọ̀dàmú náà sí géètì fún irú rẹ̀ ṣé ìwọ jẹ́ bí mọ̀dàmú náà lé. ọlọ́ba padà ebi ní pa mọ́nàmọ́ná ebi ní ọ̀pọ̀ iṣẹ́ tó sì pẹ̀lú ààrẹ náà. ọ̀rì tí ń ṣe fún ọ sọ àpò mọ̀dàmú ò sí lé báyìí tó o bá gbé oúnjẹ wá lẹ́rọ̀ fún mi ní ìsìn ń bọ ọjà. kí ló fẹ́ ṣe ọlọ́gbà ní sẹ́ni olórí sáàgbà. bàbá wa dá mi láre wá dá mi láre ilé ayé ta ilé màrí májà kárí kárí. bó làwọn ọmọ ẹ lọ ìwọ ṣe wà ń bẹ yẹn. Sẹ́límọ́. olúwa gbà ló báyìí. Sẹ́límọ́. ṣó fẹ́ máa kà mí lóhùn ni ti glass fún mi. so mo ń jáde nǹkan tí mo ní kéèyàn àti ẹjọ sọ láàárọ̀ kó lọ gẹ̀ẹ́tẹ̀ àwọn foodstuff mi tó bá ti gẹ̀ẹ́tẹ̀ ó gbúdọ̀ pẹ́ mo ń jáde lọ́sùn ó ti yanjú ẹ̀sìn tó dédé kó lọ kíákíá. I want to talk to you. Inú ilé ìlàjọ wà látàárọ̀. O rí mi kó fẹ́ bá mi sọ̀rọ̀. Ìgbà tó wá rí mi pé mo múra tó mò ń jáde. Ìgbà yẹn ló ráyè láti bá mi sọ̀rọ̀. Please ma, I want to talk to you. Oh wa okay. Tí n bá lọ, tí n bá ti dé lálẹ́. Ma'am, I want to talk to you. Ṣé kò ṣe ẹ̀? Kí ló ń ṣe ẹ́?
Ṣaléwá. Mo dáràn. Ṣaléwá. Ṣaléwá. Mo dáràn. Ṣaléwá. Mo dáràn. Ṣaléwá. Ṣaléwá. Yes! Súlẹ̀! 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 Ìpinnu Ọlọ́run kò ṣẹ, àfi kó yá àṣẹ ni o, lórí mi kò ṣẹ, àfi kó yá àṣẹ ni o, lórí mi kò ṣẹ. Bàbá ọ̀run lágbára púpọ̀ lórí gbogbo tó dá. Ohun tí ó ṣe o yóò fàyè wá dára ire. Báwa bá jọ òǹgbò ṣe kó ṣe. Kó ṣe. Ìpinnu Ọlọ́run kò ṣẹ, àfi kó yá àṣẹ ni o, lórí mi kò ṣẹ, àfi kó yá àṣẹ ni o, lórí mi kò ṣẹ. Bàbá ọ̀run lágbára. Madam, ẹ rí mi lọ́fíìsì. Dókítà Ẹjọ́ báwo la rọ mọ́? Madam, kí ni nǹkan tó kẹlẹ̀ ń ṣe ọmọ yín gan? Nǹkan kan ò ṣe náà, àjọ sùn àjọ jí láàárọ̀ iná ni. But nǹkan tí mo kàn rí ni pé mi jáde, ó wá pè mí ó ní mọ́mì ọ̀rọ̀ wà òun fẹ́ rí mi, òun fẹ́ bá mi sọ̀rọ̀ ní. Mo ń lọ síbì kan, àjọ wà nínú ilé látàárọ̀ òun sọ fún mi pé ó fẹ́ bá mi sọ̀rọ̀. Táìmù tó wá rí pé mò ń jáde, ó sọ fún mi pé ó fẹ́ bá mi sọ̀rọ̀. So ẹ̀kan náà mo kàn rí kó ṣubú náà mo ṣe ń rọ́ọ̀dẹ̀ bọ̀. Ẹ̀yin náà gbọ́rọ̀ tẹ̀sán jáde. Ṣé ibi tí ẹ̀ ń tẹ̀ láwọn fẹ́ǹdì yín yẹn lọ tó wà important ju ọmọ tẹ̀ bí lọ ni? Ọmọ yẹn ó need the caring. She needs your attention. Ìfọlọ́run bàbá yẹn àwọn ọmọ tàbí yìí ò lọ́jọ́ ọ̀la wa. Please for God's sake, ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni àti ẹ̀ ti dúpẹ́ ó ti respond sí treatment town. Bẹ́ẹ̀ ju gbogbo ẹ lọ ẹ máa bá wa fún wọn ní attention tó dáa. Ẹ jọ̀ọ́ ọmọ yẹn lọ́jọ́ ọ̀la wa. Ṣé ti gbọ́? Ẹ fọkàn balẹ̀ kò sí nǹkan tó máa ṣe. She will be fine. Ṣé mo lè lọ wò? Why not? Kò ṣe. Kò ṣe. Kò ṣe. Ìpinnu Ọlọ́run kò ṣe, àfi kó yá àṣẹ ni o, lórí mi kò ṣe, àfi kó yá àṣẹ ni o. Ilẹ̀ tí Jésù ilé lẹ́lẹ́yìn tí bàbá aládìrẹ kan ṣẹ̀dá máa ṣe rúgbìn. Arákùnrin. Mọ́mí ẹjọ́ má dá mi dúró ẹjí kí n sáré lọ drop ìtẹ́sí mi gbé. Dá mi lóhùn, wọ́n àǹfààní ara rẹ ni. Mi ò ní gbà ẹ́ lákòókò rárá. Ègbé ni ẹni tí ó wí nígbà tí a kò fi rán. Ègbé sì ni ẹni tí a fi rán tí kò lè jẹ́. A rán mi sí ọ ni. Hey! Hẹ́ẹ̀lì kórìn mọ́rì tíìdà. Arákùnrin, ogun ń jà ọ́ gidigidi. Bẹ́ẹ̀ ni, ogun ń jà mí. Ogun ń jà mí. O ò nílò láti sọ fún mi pé ogun ń jà ọ́. Oúnjẹ ọ̀sán kò bá tàárọ̀, bẹ́ẹ̀ ni ti àárọ̀ kò bá talẹ́. Ogun ọ̀rọ̀ ẹnu sì ni o. Bẹ́ẹ̀ ni, àtijọ́ta mo ti jẹ́ kẹ́rin ààrẹ bíríbírí mò ń gbà. Ilé ogun gan ló ti wá. Ogun àìmọ̀dí ló sì ń jà òbí. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, oúnjẹ àárọ̀ kò bá tọ̀sán. Bẹ́ẹ̀ ni, ìdí fi kankan kanu látàárọ̀. Ó ti ọ gidigidi ni. Wọ́n gbé wọ́tàbẹ̀dì tí ọ ni. Bí ó ṣe ń wẹ̀ lára ń tú ọ nígbà tí ìwọ kò sì ní ìsinmi.
fi ọkàn balẹ̀ ǹjẹ́ o ṣì ní ìyá láyé. Mo ní ìyá. O ní ìyá. Bẹ́ẹ̀ni. A lè fojú gan ní ìyá rẹ̀. Ọmọ mi bẹ lábúlé. Òkú ti ṣẹ. Tó bá di aago 4 ìrọ̀lẹ́ bí o wá rí mi a ní láti fojú kan mọ́ rẹ̀. Nítorí àṣẹlẹ̀ ni pé èèyàn lówó tí mo lè mú lọ sábúlé. O ò nílò láti sọ gbogbo èyí fún mi. Ṣé ẹni tógun bá ń jà tí ó máa róúnjẹ jẹ ni? O ò lè lówó lọ́wọ́ ṣùgbọ́n nígbàgbọ́ wípé bó o ṣe ti rí mi yìí ogun rẹ ti tán. Ǹjẹ́ o tiẹ̀ nígbàgbọ́? Mo nígbàgbọ́. Ó dá ẹ lójú pé o nígbàgbọ́? Bẹ́ẹ̀ ni màá. Tó bá di aago 4 ọ̀sán yìí wá rí. Tó wàá má ti wá mọ̀ ọ̀dọ̀ yín. Ọ̀dọ̀ mi ò mú rárá. Ibi tó o ti ń tẹ̀ kọjá ni. Tó o bá ti wo apá àṣàlẹ̀ yẹn. Ní chọ́ọ̀chì ìsàlẹ̀ bí. Bẹ́ẹ̀ ni. Mo ti gbàbẹ̀ kọjá. Ilé ìjọsìn tó wà ní apá ibẹ̀ ni ọ̀dọ̀ mi àsìkò ti tó ni. Lọ sí ẹsìn mà. Ìgbà wo ni kí n mọ retí? Màá bá yín lọ́sẹ̀. Má jẹ́ kó ju aago 4 lọ. Bẹ́ẹ̀ ni ẹsìn mà. Ìgbọràn sàn ju ẹbọ rúru lọ. Yes ma. Má pẹ́ o. Ẹsìn mà. Ẹ jẹ́ tètè lọ gbé. Àmì Jésù. Ilé lẹ́rẹ̀ tí bàbá aládùúrà kan. Ọ̀pọ̀lọpọ̀ ló wà ní ibi tí mo mọ̀ tí mo ṣe gbọ́. Ọkọ mi kàn ní ṣé dáadáa ló dé òkú rè àrùn rẹ ń sọ mí. Èkó yìí sí o. Èkó yìí sí. Ẹ rọra ìyá wa. Ẹ rọra. Àjọ wa ni o. Ó ti pé wọ́n jókòó. Ẹ rọra. Ará Èkó láwọn náà. Ẹ ǹlẹ́. Yes ma. Ẹ fi jọ́ mẹ́ta. Ẹ rọra ẹ kú rè. Yes ma. Ká ní àbá ń bomi fún yín báyìí. Má ṣe yọnu. Rárá màmá ọ̀rọ̀ tá a bá wá jọ̀rọ̀ omi lọ. Ṣé èsè pọ̀ sí nǹkan kan fún yín? Rárá ọmọ dáadáa. Ṣé ọ̀dẹ́sẹ̀? Rárá. Ẹ ṣeun. Níbi tí mo ti ń salẹ̀ tí mo ti ń dalẹ̀ nù tí mo ti ń sarin ní ẹ ti pàdé mi. Ṣé dálẹ̀ nù lọ? Iṣẹ́ tí mo ń ṣe nù. Orí mi o. Èkó yìí sí mọ́ mi o. Wọ́n wá ní pé ogun kan ń jà mí báyà mi táwọn bá tó rí ni mo fi mọ́ wá sábúlé. Ẹ rọra ìyá wa. Ẹ rọra. Ẹ pẹ́ fún wa. Ẹ ti gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé ẹni tó bá ríran ni ẹ̀rù máa ń bà. Ọjọ́ tí mo pàdé arákùnrin yìí mo rí i pé ó ń ja ogun gidigidi gan. Ogun ń ja ayé ẹ̀. A mú wa rí ìran nínú ìran. A rí àwọn àgbààgbà 3 tí wọ́n dúró tán ní arákùnrin yìí kò lè rọ́nà lọ. Ìdí nìyí tí a fi ní láti rìnrìn àjò wá bá yín. Ìyá wa, ṣé ẹ̀yin lẹ bí arákùnrin yìí? Ẹ wo kí ni à ń bí mi léèrè o? Irú kí lẹ̀ ń bí bẹ́ẹ̀ mo bímọ mi. Àwọn náà bí mi. Ìyá wa, ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kì í ṣọ̀rọ̀ ìjà. Ìbá dára kí ẹ jẹ́wọ́ kí ẹ ran arákùnrin yìí lọ́wọ́ nítorí pé ó ń jìyà gidigidi gan ní ìlú Èkó. Àánú rẹ̀ dẹ̀ ṣe mí púpọ̀ púpọ̀. Mẹ́mi kí ló ṣẹlẹ̀? Ẹ máa ń sunkún mọ́ ni. Ẹ̀ẹ́dàjẹ́ máa rántí ọ̀rọ̀ tí ọjọ́ tó ti lọ. Lóòótọ́ èmi kí mo bí Akànni. Ẹ̀yin kọ́ lẹ bí mi. Ọlọ́run àánú mi o Elédùmarè ọmọ mi ó bímọ láyọ̀ Ẹlẹ́dàá wọ́n jẹ torí ibú o wọ́n jẹ gbèrè ìbú o Ọlọ́run o orí mi o Ọlọ́run yé Ọlọ́run àǹtí náà ẹ wá àǹtí nọ́ọ̀tì àǹtí àtọ̀láyọ̀ ọlọ́run kọ́ lára sí ìníbi lára ọlọ́run ní ọmọ sọ̀rọ̀ mọ̀ ní. àǹtí ọmọ kò yóò tì í. Àánú mi ìwọ náà yóò mọ̀ ṣàánú mi ọlọ́run mo lójú ẹ wà.
Ọlọ́run ọba tó tó bẹ̀rù ó ṣe o. Mo Madam. ẹ̀yin dókítà. Olúwo ṣeun. Madam. Ẹ ṣeun dókítà. Ẹ ṣeun. Ṣé rí gbogbo tó bá ti dé bá ìdárayé ìyẹn ní láti kàn torí bẹ́ẹ̀ ṣe ń wò wáyé àwa dókítà tẹ̀ ń wò yìí a máa ń tọ́jú ni ṣùgbọ́n Ọlọ́run nìkan lọ́ba tó máa ń wò sí so gbogbo nǹkan tí ó bá dẹ̀ ti ṣẹlẹ̀ síyàn kéèyàn ò gbà ká mọ́ fọ́lọ́ téèyàn ò bá ti gbà ká mọ́ fọ́lọ́ ìgbàkúgbà ló kù téèyàn ò gbà. Ọmọ tèmi ò ṣàìsàn ìbọn ọmọ mi wá bímọ ni Ọlọ́run sì ti máa ń ṣe láyọ̀ Ọlọ́run sì ti ṣe àdúpẹ́. Anyway ṣá so gbogbo bí mo ṣe ń parabolating mi gbogbo parabulation mi nǹkan tí mo bá lọ ni wípé ó ní òwe kẹtẹ yìí ìyàwó máa pa wá ní àgbè àmì omi ò dànù but àgbè fọ́. Ọlọ́run ṣeun mọ̀ bí ẹ ṣe máa ń fòwe ní dókítà sẹ́ẹ̀rí tọ́rọ̀ bá rí bó ṣe rí tọmọ ṣe bó ṣe ṣe ọmọ tó bí tó ṣe bó ṣe ṣe ẹnì omi lọ́dànù o àgbè ọ̀fọ́ o bá ní yóò sì bí mi ẹ bọ́ mọ̀ mi yóò bí mi. Kí ló dé tẹ̀lé sáré arrive lórí ìyẹn wípé omi ló dànù àgbè o. No, I was trying to tell you wípé omi yẹn gangan kò dànù but àgbè ló kọ́. Mo ń tẹ̀sán òye mi. Okay, sẹ́ni ìyá yẹn ìyá tó bí ọmọ ó ti park. Ìgbé èbó ìyẹn wà láì. Ó wà láì. Ìyá tó bí ọmọ. Ọmọ tèmi. Ọmọ yẹn ó ti jọ́lọ́ nípè. But ọmọ ẹ wà láì. Kí lè wí? Ọmọ ẹ wà láyé o. Dókítà! Kí lè gbọ́? Àlọ́mọ ẹ wà láyé. Ọmọ gbọ́dọ̀ kú dókítà náà jọ̀wọ́ ní ẹ bá kú lábẹ́rẹ́ ẹ bọ̀ bá kú lábẹ́rẹ́. Sórí ọ̀rọ̀ ẹ bá mi bí fún màdá. Ẹ wá ṣe all the necessity. Mo ti wá rè bọ́ ọmọ. Kẹ̀jẹ̀ bí ìṣọ̀kan ní kẹ́mí kì í dúró. Kíákíá ṣe ti gbọ́ báyìí. No! Nítorí pé gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé ìwé mímọ́ sọ fún wa wípé àwọn bàbá sì máa jẹ èso àjàrà eyín a sì máa kan àwọn ọmọ ìyà ìmọ̀dí ni arákùnrin yìí ń jẹ òun ló jẹ́ kí àánú rẹ̀ kó ṣe mí gidigidi ìyá rẹ̀ ló ṣẹ̀ ẹ́ á mú mi lọ nínú ìran mo rí àwọn àgbààgbà mẹ́ta tí ìyá rẹ̀ ti kú nígbà tí ó wà láyé. àjíwọ̀n apèsè láàrẹ lórí òkú wa jẹ́ wa ní òtí wa torí tá a bá kókùnrin kókó àlàyé nígbà. àjíwọ̀n olórí láyà fún ti ẹgbẹ́ wa. ó ti pẹ́ ṣoṣo lónìí o. ó sì rí ṣoṣo torí pé ọmọ ká ní í ṣe púpọ̀ ká. ẹ̀yin ayédà. dídàdà bí ìbàdàn à ń fẹ́ kù.
lórí gbogbo tó dá. Èmi á lọ́nà àbáyọ báyìí. Èmi ní ti ṣe báyìí. Àbíyamọ tòótọ́, ọ̀nà àbáyọ wà. Gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ wípé ohun tó dára ń fẹ́ àdúrà. Eléyìí tó sì kù díẹ̀ káàtó, àdúrà náà la máa fi ṣẹ́gun. Tí arákùnrin mi tó bá sì lè darapọ̀ mọ́ mi nínú àwẹ̀ àtàdúrà ọlọ́jọ́ 7. Mọ̀ mi ń gbà. Ó lè gbà. Ń gbà. Ó gbà. Mọ̀ mi ń gbà. Àgbà tó ti fẹ́ gbà hùn, á jọ gbà. Ẹ jẹun ọmọ, ẹ ní jẹun ọmọ nínú àìsàn. Kò ṣe, kò ṣe, kò ṣe, ìpinnu Ọlọ́run kò ṣe, àfi kó yá àṣẹ ni o, lórí mi kò ṣe, àfi kó yá àṣẹ ni o, lórí mi kò ṣe. Bàbá ọ̀run